orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gẹ̀ẹ́sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì TV níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Mo máa ń sọ ẹni tí ò bá dóko bàbá ẹlòmíì rí yóò ní kò sí oko tó dàbí ti bàbá òun, bẹ́ẹ̀ ni yóò ní kò sí oko tó dàbí ti bàbá òun. Bẹ́ẹ̀ dẹ̀ rí n tó gùn tí ò lópin òun ni à ń pè ní oògùn. Níbi tí kálukú bá mọ̀dé náà ni ó rìn dé. Wọ́n ní tọmọdé bá lóògùn jàkadì ẹgbẹ́ ẹ̀ ni ó fi bá jà. Tó bá jẹ́gbẹ́ bàbá tiẹ̀ ló ṣe fún un kọ́ kí la fẹ́ ṣe. Àṣírí gùn ni o, àṣírí gùn ni ibi tí kálukú bá mọ̀dé náà ni ó sọ. Mo ń sọ àṣírí yìí ṣe nǹkan tí lóòótọ́ jẹ́ nǹkan tá a fi yan gàn ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a tún fi ṣe pé kinní. Torí pé bí o ṣe lágbára láti tú ẹlòmíì lágbára láti dè, bí wọ́n ṣe lágbára láti dè ẹlòmíì lágbára láti tú. Torí náà tí n bá rí ọmọ kékeré tó jọmọ Yorùbá, ẹ̀rù ẹ̀ máa ń bà mí púpọ̀, ẹ̀rù ẹ̀ máa ń bà mí nítorí pé yóò bá nǹkan kò sí tó gbogbo ẹni tó bá jẹ́ Yorùbá pé ọmọ Yorùbá ni o dandan ni ó wá lè máa rìn nílànà rẹ̀, ó lè máa rìn ní ìlànà rẹ̀ ṣùgbọ́n pé kì í ṣe kò mọ̀ nípa nǹkan ìbílẹ̀ pé kò bá nǹkan ìbílẹ̀ lè irọ́ ni o. Tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tu ìran kejì ìran kẹta, wọ́n ò rí babaláwo nínú ilé wọn, wọ́n ò rí oníṣègùn ìdílé wọn, wọ́n ò rí ẹni tó mewé àti egbò ìdílé wọn. Bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé ẹ̀sìn ó ti gba lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Ẹlòmíì tó bá rántí àwọn nǹkan tí dáadé ẹ̀ máa ń ṣe nígbà kan yóò sì máa dùn pé àwọn nǹkan kan dẹ̀ gba nǹkan kan dànù lọ́wọ́ òun. Àṣírí tí mo mú wá lónìí, àṣírí òkìkí tí a fi ń ní connection mọ́ àwọn èèyàn ńlá òun ni. Ó kéré lójú ṣùgbọ́n tó bá lè gbìyànjú ẹ̀ iṣẹ́ ni o. Gbogbo ẹni tó bá wá ṣe Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó bá lára mu. Àṣírí mo máa ń ṣe dáadáa fún àwọn èèyàn tí mo dẹ̀ ń gbọ́ èsì tó dáa púpọ̀. Bó tẹ̀ yẹ pé gbogbo mo ṣe ń fi àṣírí lẹ̀ mi mẹ́nu bà, mo kàn wò pé lónìí ẹ̀jẹ̀ àjọ jẹ àǹfààní ẹ̀, ẹ̀jẹ̀ jẹ àǹfààní àṣírí connection tó dáa púpọ̀ ni, tó dáa púpọ̀ òun ni. Kí lẹ́bàá mi wẹ́bàá mi wá èpògi ńlá tó bá fẹ̀. Èpògi ńlá yìí á fi tẹ́lẹ̀, á mú kowé, á fi orí, á fi pò ní gbogbo ara, á fi pa gbogbo ara, á bí yẹ gbogbo ẹ̀ láti pa pátápátá. Kowé tútù ló dáa jù, tá a bá rí ààyè kowé tútù òun ló dáa jù. Tá a bá ti ṣe tán á fi sórí èpògi ńlá yìí, á wá ka ewé ẹ̀là òòjọ́, ewé ẹ̀là òòjọ́ á ka 9, á ka 9. Tá a bá ti wá ka 9 á tò lé kinní lórí nínú ibi tá a fi sí, á wá da èpo ọ̀bọ̀ tó tún fẹ̀ náà á dàbò. Tá a bá ti wá dàbò ẹ wá mú àpò òkúta ẹ fi lé èpo ọ̀bọ̀ yẹn lórí, ẹ fàkàrí sí ẹ wá jó. Tá a bá ti jó tán sẹ́ni tá a bá ti jó tán á wá mú fìtílà. Níjọ́ tẹ́ ẹ bá ti jó tán alẹ́ ìjọ́ yẹn ẹ mú fìtílà, ẹ mú òwú, ẹ ṣe òwú, ẹ fi ṣe fìtílà, ẹ fi tan fìtílà, ẹ wá mú èjó ògùn yìí ẹ bù sí i. Bálẹ̀ bá ti lẹ́ fìtílà àgbàlú ni. Anyway kò sí wàhálà, so ẹ tàn ẹ ṣàdúrà rẹ̀, ẹ tàn. Tẹ́ bá ti tàn tán ẹ tàn lálẹ́ mọ́jú, tẹ́ fi epo sí dáadáa, tẹ́ máa ṣe tí ó mọ́jú kò gbọ́dọ̀ kú tílẹ̀ ó fi mọ́. Tó bá ti parí àti fìtílà yìí àti èjó ògùn yìí ẹgbẹ́ náà sẹ́sẹ́ ni tẹ́ fẹ́ gbé fún. Fìtílà yìí òun ni ó fi mọ́, ó lè fi èkuru jẹ́, inú fìtílà ni ó ti rò, ni ó ti rè kuru, ni ó ti jẹ́, ó lè fi jẹ ráìsì. Bálẹ̀ bá ti lẹ́ fìtílà àgbàlú ká ni o, bóyè bá ti là báyìí òkìkí òye àgbàlú ni. Òkìkí mi, ẹni tí ó ṣe mí láàánú, ẹni tí ó ṣe mí lóore, kí òkìkí mi kan kó kàn dé ọ̀dọ̀ wọn. Kò jù bẹ́ẹ̀ lọ, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àṣírí tó jẹ́ ni o ló kéré ṣùgbọ́n tẹ́ bá gbìyànjú ẹ̀ wà fún mi lábọ̀ pé bó ṣe rí rẹ̀ 08061 48 254 090 72 79 33 48 ní nọ́mbà tí mo máa ń sọ. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mọ̀ pé wá ẹ lè mẹ́sẹ̀jì wa ní WhatsApp. Tẹ́ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀jì wa, ẹ fọwọ́dù àṣírí yẹn gangan sí wa. Tẹ́ bá ti wá fọwọ́dù ẹ wà béèrè tẹ́ fẹ́ béèrè ní abẹ́ bá a ṣe máa ń dá ọ̀pọ̀lọpọ̀ máa ń rí mi ó pè mí láago 5 ìdájí fún kíni. Ẹ mẹ́sẹ̀jì wa, ẹ fọwọ́dù àṣírí yẹn gangan sí wa ní WhatsApp. Ẹlòmíì ò ní òun ò ní WhatsApp bọ̀ tó rí kíní wò ní YouTube àti Facebook ò sì ní WhatsApp. So ẹ kọ́kọ́ fọwọ́dù àṣírí yẹn sí wa. Tẹ́ bá ti wá fọwọ́dù ẹ̀ tán ẹ wà béèrè
tẹ́ bá ní lábẹ́ yóò rọrùn fún wa láti lè dá yín lóhùn, láti lè tọ́ ẹsẹ̀ wọn kálukú ló ní bó ṣe ń títí wa òun nìyẹn. Àṣírí ìkéré lójú ṣùgbọ́n ó rìn dáadáa tẹ́ bá lè gbé. Ẹ jẹ́ ká jó ní gbìyànjú. Mo máa ń sọ ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àṣejù, ó fẹ́ àtúnrí, ó dẹ̀ fẹ́ àjò. Bọ̀ Ọlọ́run kọ̀ àṣejù. À ń bẹ Ọlọ́run kó má kọ̀ àtúnrí ni. Ṣùgbọ́n àjò Ọlọ́run sọ pé òun ò ní kọ̀ àjò, òun ò dẹ̀ ní kọ̀ àjò láíláí. Ọlọ́run ràn wá lọ́wọ́. 080 6140 8254 090 72 79 33 48. Àṣírí tó jẹ́ ni ẹ jẹ́ á gbìyànjú ẹ̀ ká dánwò.